ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ kóòtù òdìrí ńlẹ́ lóko káàkiri gbogbo àgbáláyé ọ̀dẹ̀ ọ̀dà bí kíkí ta gí lónìí àní gílékú lọ́wọ́ ayé òní fòkú wa ránṣẹ́ lé o buwọ́ omi láàmà gbọ́nù léyìí ànígbọ́ buwọ́ àgbo mo fẹ́ dá wa ní ẹ̀kọ́ kan. Ìwọ tí o ní fibroid tí ò tí ì dàgbà, àbí ìwọ tó jẹ́ pé àrùn infection tí ń dà ọ́ láàmú ti náwó lé lórí, tàbí o máa ń ní inú gbígbóná ní gbogbo ìgbà, wá dán iṣẹ́ yìí wò. Mi ìfẹ́ fi iṣẹ́ yìí lẹ̀ ní pé torí kẹ wá bá mi ẹ̀yin náà lọ ṣe, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá bà wá bá yín ṣe, mo yọ̀ǹda eléyìí fún yín ní pé pérépéré. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ obìnrin, ẹ má jẹ́ infection òde kẹ́ tó tọ́jú ara yín o. Dojúmọ́ lobìnrin máa ń tọ́jú infection torí pé ara yín ilẹ̀kùn rẹ̀ sílẹ̀ ni. Àwa ọkùnrin páìpù làwa ń gbé kiri. Tí àbájọ́kùnrin tí bá ń wọ sálángá onísálángá kò ní ṣàdédé ní infection. Ṣùgbọ́n ọkùnrin tí bá ń wọ yàrá oníyàrá tí kàn kó tí ihò eléyìí ọwọ́ ihò eléyìí ọwọ́ ó di dandan kó ní infection. Bẹ́ẹ̀ náà ni obìnrin tí ó bá mọ ibi tó bó ṣe yẹ kó máa para mọ́, ibi tó yẹ kó tọ̀ sí, tàbí kó jẹ́ pé gbogbo ẹrù ẹlẹ́rù òun ní ń wà mọ́yà. Gbórélé yìí wọ́n jàn, gbórítọ̀ ọ̀hún yọ́ jàn, gbórítọ̀ ọ̀hún yọ́ jàn, bálọ àbọ̀ ń bọ̀. Ọ̀yá ẹ wá lọ ṣiṣẹ́ yìí. Ẹ bá mi tọ́jú fòfó olókùn kọ́pọ̀ díẹ̀. Ẹ tọ́jú pándọ̀rọ̀ tó tóbi tó jẹ́ tútù, ẹ gé wẹ́wẹ́ ẹ kó dà sínú agbada. Ọ̀gẹ̀dẹ̀ tó ti gbó ṣùgbọ́n tó jẹ́ dúdú, ẹrẹ wẹ́wẹ́ ẹ kó lé lórí. Ọ̀rọ̀ adẹ́tẹ̀ ọ̀rọ̀ kan ní jẹ́bẹ̀ yírí pẹkẹtẹpẹkẹtẹ báyìí. Ewé rẹ̀ àti igi rẹ̀ ẹ gé ẹ kó lé lórí. Ọ̀rọ̀ abẹ̀bẹ̀ ẹ gé ẹ kó lé lórí. Ọ̀rọ̀ ẹnu òkúyè ẹ gé ẹ kó lé lórí. Ẹ ti kó lé lórí, ẹ wàá tọ́jú kánbílálà tó tóbi. Ẹ fọ́ ẹ kó dà sí. Ẹ jó, ẹ bá ti jó gbogbo ẹ̀ tán, ẹ dà á sí ọ̀sán wẹ́wẹ́. Pàápàá jùlọ ẹlòmíì ń bẹ kò lè lọ ọ̀sán wẹ́wẹ́ o, torí pé bóyá ó ní àrùn ọ́sà. Wọ́n tó bá mọ̀ pé ó ní ọ́sà, bù ú sínú àdíẹ̀ yẹn tàbí kó bù ú sóyin. Iṣẹ́ tí ń ṣe wá pọ̀ o. Ń pa ọ̀fà ara ọlọ́jọ́ pípẹ́ sọpọ́dé ní. Ń dènà ọ̀fà ara. Ó di mélòó? Ìwọ tó bá jẹ́ pé o ní àrùn nú àbọ̀ ní fibro yẹn tí ò tí ì dàgbà, ẹ máa lò ó. Ó dáa fún gbogbo obìnrin láti máa dènà infection. Ìwọ tí nǹkan oṣù rẹ ò wá déédéé tàbí tí ò máa mọ́, ẹ dà á sínú àdíẹ̀ yẹn kẹ́ ẹ máa fi lo ògì gbígbóná. Ó yin Ọlọ́run lógo. Mo wí tèmi o, á dára fún wa, kò ní dà á lẹ́mọ́ wa lọ́wọ́. Tẹ́ bá bẹ̀ wá bá yín ṣe, ṣùgbọ́n yìí náà lọ ṣe fúnra yín. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ o, ẹ lọ ṣe. Lágbára Ọlọ́run mi ì ṣẹ́kù, mi ì sì fi kún. Mo ṣe jogún ẹ̀ lọ́wọ́ ẹni tó bí mi náà nìyẹn. Ìyìn sì fílẹ̀ torí kẹ́ lè wá bá mi, ṣùgbọ́n tẹ́ bá bẹ̀ wá, á bá yín ṣe. Yọ̀yẹ̀ wa kò ní yẹ ẹ lẹ́ o. Èmi ọmọ yín náà Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo wà ní orílẹ̀-èdè Côte d'Ivoire báyìí. Mo ní ọ̀sẹ̀ kan ni mo fẹ́ bá wa lò, ṣùgbọ́n àwọn èèyàn wa ti yẹ̀ ẹ́. Wọ́n ti sọ di bí ọ̀sẹ̀ méjì. Ó tún lè lé o, ṣùgbọ́n ó tún lè má jọ ọ̀sẹ̀ méjì yẹn lọ o. Ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn wa ní Nàìjíríà tẹ́ fẹ́ gba sẹ́yìn, ẹ dákun ẹ má bínú, ẹ ṣe sùúrù díẹ̀ fún wa. Lẹ́yìn tá a bá kúrò ní Côte d'Ivoire báyìí, ó tún dọdún tí ń bọ̀ ní agbára ọba tí jẹ́ torí ẹ̀ la fẹ́ ṣe sùúrù fún wọn pẹ̀lú nǹkan tí wọ́n wí. Ẹ dákun ẹ má bínú sí mi. Ìwọ tó fẹ́ nǹkan tension, hypertension ni, jẹ̀dí ni, inú kíkùn ni, inú kíkan ni, bẹ́ẹ̀ lọ, ẹ kàn sí wa. Má béèrè oògùn bọ́n, má béèrè oògùn àdá, má béèrè àfọ̀ṣẹ, má béèrè oògùn owó, nǹkan àwòsàn ara ẹ wá béèrè ẹ̀ lọ́wọ́ wa. Ìwọ̀n ọba tá a mọ̀ ń pa rẹ̀ á ṣàlàyé ẹ̀ fún yín. Ń ta àbámọ̀ tó bá jọ́rọ̀ hospital á sọ fún yín pé ẹ lọ ilé ìwòsàn léèbó, kò sì jẹ́ ní bá àti ṣiṣẹ́ tiwa nìyẹn. Yọ̀yẹ̀ wa o, kò ní yẹ ẹ lẹ́mọ́ wa lọ́wọ́ o. Nọ́mbà tí mo fẹ́ fi lẹ̀ yìí, òun ni hotline mi. Orí rẹ̀ ni kẹ́ bá pè mí kó lè lọ, ẹ fi mẹ́sẹ̀gì fún mi ni. Ṣùgbọ́n mẹ́sẹ̀gì tó fún mi, mo rú mẹ́sẹ̀gì tó fún mi o. Ẹ rí i pé ń tẹ́ béèrè kò gbọ́dọ̀ ju pé bóyá ẹ fẹ́ ṣètọ́jú ara yín lọ. Ṣùgbọ́n tó máa ń pẹ́ mo fẹ́ kẹ́ yọ̀ǹda aṣẹ́ kan fún mi, mi ní dẹ lóhùn o.
mi ì ní ṣe kí ni mo pé mi ì ní dẹ lóhùn o mi ì ní dẹ lóhùn o ẹ bá darapọ̀ mọ́ wa lórí whatsapp yìí ọ̀nà méjì ló pín sí ìkan ń bẹ private ni owó ni wọ́n fi ń wọbẹ̀ ìkejì public ni ní èyí wọ́n ń fowó wọ̀ wọ́n ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ̀kọ́ nípa ewé àtegbò tá à ń ṣàlàyé fún wọn owó lẹ́ẹ̀ fi wọlé tó ṣùgbọ́n sì parí owó náà lẹ́ẹ̀ tún san bó ṣe jẹ́ nìyẹn yọ yẹ wa kò ní yẹ lẹ̀ tiwa lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ́ta wa àdúgbò wo ni mo wà ní orílẹ̀-èdè Côte d'Ivoire sódèsì makasi àbọ̀bọ̀ wọ́n tọ́nà bá ru ọ lójú tó ọba mọ̀ bó ṣe rìn wọ́n ṣàpè nọ́mbà àdàrẹ́ tiẹ̀ ẹ wọlé gbogbo àwọn nǹkan èlò tá a sọ kalẹ̀ yìí ẹ lọ sọ́dọ̀ ìyá àbíbù ní area sódèsì tí mo wí ìyá àbíbù ó ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ẹ lọ bá ara ó ì jẹ́ pé ọjà jẹ̀mẹ̀ náà lẹ́ bá lọ ẹ bá mẹ́ ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá mọ̀ ẹ sọ fún ìyá àbíbù ṣùgbọ́n tó bá jẹ́ pé tọ̀dọ̀ wa náà lẹ fẹ́ ra àwọn èyí tewé o ṣùgbọ́n iṣẹ́ tá a ti ṣe níbẹ̀ lọ́dọ̀ tiwa o tọ́lẹ́ lómi gan ni mò ń wá ewé kinní kan báwo lẹ́ ṣe bá mi rí má béèrè irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi má béèrè irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi o yàn ní dán lóhùn o tí n bá ti kú òní bíbà yìí ó tún dọdún tí ń bọ̀ ká tó lè tó wá sí Abidjan ṣùgbọ́n tí n bá ti kú òní bíi màá padà sí Benin màá lò bí ọ̀sẹ̀ kan tá a fi dáhùn yàn lóhùn ká tó lọ dáhùn ará Nàìjíríà wa lóhùn tó yọ̀ọ̀yẹ̀ wa o kò ní yẹlẹ̀ o tiwa lọ́wọ́ o ṣe kò ní sí tọ́ta wa ire o ire kàbìtì.